ariwo kékeré kọ́ ló sọ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́rú tí ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, nígbà tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Alhaji Teslim Ìgbàláyé tí ó rí wàhálà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ya wọ ilé ẹ̀ tí wọ́n sì kó òun àti àwọn afurasí bíi 4 kan tí wọ́n fẹ̀sùn kàn pé owó tó lé ní mílíọ̀nù 4 náírà dáadáa àti àwọn ìwé ìforúkọsílẹ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn bá nílé ẹ̀, èyí tí wọ́n ní wọ́n fẹ́ fi ṣe màgòmágó ètò ìdìbò tó ń bọ̀, tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ yìí ẹni ó ti di wàhálà táwọn kan sì ń sọ pé àpẹẹrẹ burúkú rèé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà Adémọ́lá Adélékè, nítorí pé bàbá Fílẹ̀ ń gbé akọ̀wé ìjọba ẹ̀ tí ètò ìdìbò kù bí ọ̀sẹ̀ méjì, wọ́n ní àfi kí páńṣá kó fura kí páńṣá má bàa já síná kájà ẹ̀ ó sì fura kí ajá ẹ̀ kó má bàa jìn. Gẹ́gẹ́ bí agbẹnusọ ìyún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún ọ̀gbẹ́ni Abíọ́dún Ọ̀jẹ̀lábí gẹ́gẹ́ bó ṣe fi àtẹ̀jáde náà síta, ó ní láti gbà táwọn ti ń fimú fínlẹ̀ táwọn ń wá àwọn ọ̀daràn tí ó ń fa rògbòdìyàn tó sì ń fẹ̀mí aráàlú ṣòfò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní àṣírí tú wípé ní ilé Teslim Ìgbàláyé tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ọ̀daràn kan wọ́n ń tọ́jú wọn pamọ́ síbẹ̀, àti wípé bẹ́ẹ̀ náà tún ni àwọn nǹkan tó fẹ́ lò láti fi ṣe màgòmágó ètò ìdìbò gómìnà Ọ̀ṣun tó ń bọ̀ ó wà ní ilé ẹ̀. Eléyìí ló ní ó jẹ́ káwọn lọ yàbò ilé ẹ̀ káwọn tú ilé ẹ̀, tó sì ní àwọn bá mílíọ̀nù 4,810 náírà ìyún 4,810,000 náírà, tó sì jẹ́ pé níṣe ni wọ́n ní àwọn tó rí ọ̀daràn kan àwọn afurasí kan táwọn ti ń wá tó jẹ́ ògbólógbòó afurasí táwọn ti ń wá tipẹ́, wọ́n láwọn rí mú ní ilé Teslim Ìgbàláyé ìyún ẹni tí orúkọ ẹ̀ ń jẹ́ Ọládélé Abíọ́dún. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn rí káàdì ìdìbò 2 àti ìwé tí àwọn tó forúkọ sílẹ̀ fún ètò ìdìbò láti dìbò tí ó jẹ́ ti àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC tó jẹ́ tiwọn àwọn tó rí mílẹ̀ o. Wọ́n láwọn tún gba laptop ìyún ẹ̀rọ kọ̀ǹpútà alágbèéká kan tí wọ́n ń pè ní Dynabook laptop àti àwọn nǹkan míì bẹ́ẹ̀. Àwọn afurasí míì tuntun láwọn mú ní Àkàndé Táíwò ẹni 60 ọdún, Adéyẹmọ Lukman ẹni ọdún 45, Ọláoyè Muftau ẹni 50 ọdún àti Adérẹ̀mí Muslim ẹni 40 ọdún. Ṣá oníṣe ni ọ̀rọ̀ ti di ariwo, bẹ́ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti jẹ́ kó di mọ̀ pé ojúṣàájú ni èyí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe àti pé wọ́n fẹ́ ṣe màgòmágó ètò ìdìbò tó ń bọ̀ ni. Ṣùgbọ́n táwọn kan ránṣẹ́ sí Adélékè wípé ọ̀rọ̀ yìí ó ti gba ìfura o, àti pé ó yẹ kó lọ mọ̀ pé àpẹẹrẹ burúkú ni nǹkan tí ó ṣẹlẹ̀ yìí.